èmi àti Mákindé kì í ṣe ọ̀rẹ́ o, òṣèlú lásán ló pa wá pọ̀, Wike ló sọ bẹ́ẹ̀. Mínísítà fún olúlẹ̀wà Àbújá Nyesom Wike ti sọ pé kò sí ohun tó pa òun àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Mákindé pọ̀ lẹ́yìn òṣèlú, àti pé Mákindé kò ní díje fún ipò ààrẹ lọ́dún 2027. Wike ló sọ ọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Channels. Ó ní èdè àìyedè tó wáyé láàrin òun àti Mákindé kò ní nǹkan kan láti ṣe pẹ̀lú orogún òṣèlú, àmọ́ ó wáyé kí ẹgbẹ́ òṣèlú PDP má ṣe kùnà àfojúsùn rẹ̀ ni o. Nígbà tó ń fèsì lórí bóyá ìjà òun àti Mákindé dá lórí èròǹgbà Mákindé láti du ipò ààrẹ lọ́dún 2027, níṣẹ́ ni Wike rẹ́rìn kéékèé. Ó ní kí ló ń sọ yìí kẹ̀? À ń sọ̀rọ̀ lórí bí a ṣe máa mí afẹ́fẹ́ àlàáfíà, ó ń sọ ìranù. Kí ló ń gbìyànjú láti sọ pé inú mi kò dùn pé ó fẹ́ gbé igbá ipò ààrẹ? Jọ̀ọ́ má jẹ́ kí a fi ọ̀rọ̀ yìí ṣeré rárá o. Wike fi kún un pé ọ̀rọ̀ ipò adarí kì í ṣe ohun tó yẹ kí èèyàn máa fi ṣeré. Lẹ́yìn náà ló kìlọ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n ṣọ́ra fún fífi gọ̀ǹgọ̀ fa ohun tí ọwọ́ wọn kò tó. Ó tẹ̀síwájú pé má sì mí gbọ́, èyí kì í ṣe ọ̀rọ̀ pé èèyàn kàwé gba oyè PhD tàbí pé ó jẹ́ onímọ̀ ẹ̀rọ tàbí agbẹjọ́rò. Ìyẹn kọ́ là ń sọ. Kì í ṣe kí èèyàn kàn déédéé jí láàárọ̀ ọjọ́ kan kó sì sọ pé òun fẹ́ díje du ipò ààrẹ. Rárá o, àwọn kan fẹ́ sáré wọ ẹgbẹ́ lọ́jọ́ kan kí wọ́n sì di adarí ẹgbẹ́ náà lójijì. Mélòó nínú wọn ló ti sin ẹgbẹ́ òṣèlú PDP bí èmi? Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ bóyá ọ̀rẹ́ àárín òun àti Mákindé ti dàrú, ó ní àwọn kì í ṣe ọ̀rẹ́ bí kò ṣe alábàáṣiṣẹ́pọ̀. Ó ní kí ló ń gbìyànjú láti sọ pé ọ̀rẹ́ ni wá? Rárá o, alábàáṣiṣẹ́pọ̀ lásán ni wá o. Ọmọ ẹgbẹ́ òṣèlú kan náà ni àwa méjèèjì. Alábàáṣiṣẹ́ inú òṣèlú lásán ni wá. Kò sì sí òfin kankan tó sọ pé àwọn alábàáṣiṣẹ́pọ̀ nínú òṣèlú gbọ́dọ̀ wà papọ̀ títí láéláé. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ohun tó fa èdè àìyedè láàrin òun àti Mákindé, Wike sọ pé kójú ọ̀rọ̀ lórí bí ẹgbẹ́ òṣèlú PDP yóò ṣe tẹ̀lé òfin àti bí yóò ṣe dé ipò àgbà tó yẹ kó dé. Gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ náà ní òun kò dalẹ̀ Mákindé tàbí àwọn gómìnà G5 ẹgbẹ́ náà rárá, àti pé òun ò lè dalẹ̀ ẹgbẹ́ náà títí láéláé. Mínísítà náà ní àsìkò kò tí ì tó fún PDP láti máa sọ̀rọ̀ nípa ètò ìdìbò ààrẹ 2027, àmọ́ kí wọ́n kọ́kọ́ lọ ṣe ìpàdé gbogbogbò ẹgbẹ́ náà kí wọ́n tó máa dábàá ọdún 2027. Wike ló sọ bẹ́ẹ̀. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàrà àríwísí. Imam Abdulwaheed ló ti ń jẹ́bọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.